Ayélabọ́lá ló jáde yìí o ẹ pé Ayélabọ́lá o Ayélabọ́lá ló jáde láti inú ilé ọ̀sìn yìí bàbá wa tó ní eégún yìí Ayélabọ́lá jáde pẹ̀lú ọmọ ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ̀rí àràwọ̀ lẹ́ni kùtùkù àwù ní Ọ̀rẹ́gùn lẹ́ni kódà gọ̀ǹgọ̀ aṣọ ibi Ayélabọ́lá yìí bẹ́ẹ̀ ni mo ṣèlérí fún yín bẹ́ẹ̀ ojú orí ni Ayélabọ́lá ti ń kọsẹ̀ yìí. Agbégijó Ayélabọ́lá lẹ̀ ń wò yìí. Mọ̀lẹ́ àbòrò ọjà asẹ́yìn òrò ó ní sí ìjára o ọmọ gákẹ́rù níjọ kámọye wọn àbàbà sọ́run lókùn àwọn ọ̀gá mi. Ìgbàlẹ̀ ńlá ti ìlú Ọ̀rẹ́gùn ibẹ̀ ni Ayélabọ́lá dé yìí ó ti ń kọsẹ̀ lẹ́nu ìnà gbalẹ̀ bàbá yí padà. ẹni gbajúmọ̀ ọjọ́ ìlànà ìgbàdé ní kú mọ̀mọ́ bí a ti kú ẹ̀ Ayélabọ́lá ó nídìí òde tètè mọ̀lẹ́ àmúràn ọjà ó ní sí ìjára ọmọ gágẹ́rù lẹ́jọ kámọye wọn àbàbà tó olókùn mọ̀jẹ̀ àbàbà tó olókùn tó tẹ̀jì ọ̀yọ́ lérò aṣẹ́rúbọ́ba lówó. Ayélabọ́lá ló ti dé ọ̀dọ̀ àwọn ìyá àgbọ̀jẹ̀ ìyá àgàn ìlú Ìgbẹ́sà bákan náà àwọn olóyè ọ̀jẹ̀ láti orílùú gbogbo wọn wà níkàlẹ̀ ọ̀sìn ìmọ̀rànjẹ̀ tí wọ́n ní eégún tó ń ṣeré lénìí àwọn ní chairman ìjọ ọ̀jẹ̀ Àwórì United bẹ́ẹ̀ ni gbogbo àwọn ìjọ ọ̀jẹ̀ Àwórì United gbogbo wọn ló máa pèsè ń bí lénìí bàbá wa ọ̀sìnlẹ̀ ń wò yìí àwọn náà tún ní olúwo ti ìlú Ọ̀rẹ́gùn lápapọ̀ ẹsẹ̀ á pé ń bí lénìí. Ọlọ́pọ̀ndà ti orílẹ̀ Agége àwọn ilẹ̀ wò ní kalẹ̀ yìí bákan náà baálẹ̀ pápá Ewédà Ìró lórílẹ̀ Agége àwọn náà wà ní kalẹ̀ ọmọdé amọ́jó àmì ọmọ ìyànká ẹ̀kọ́ àfìdíbalẹ̀ ńbẹ̀ o. gbogbo àwọn olóyè ọ̀jẹ̀ náà wà ní kalẹ̀ tí Ayélabọ́lá pẹ̀lú ọmọ ẹ̀ tí wọ́n ń kí tí wọ́n forí balẹ̀ yìí. Ahmed ọmọ baálẹ̀ ti Ìjẹ́ Òdòdó òun náà fẹ̀yìn Ayélabọ́lá lẹ̀ ló ń súnmọ́ lọ́jọ́ ń lọ lọ́jọ́ ń bọ̀. àwọn kábíyèsí wa ni Ayélabọ́lá ń forí balẹ̀ fún lọ́wọ́lọ́wọ́ báyìí àti gbogbo àwọn àlejò pàtàkì tí wọ́n wà níkàlẹ̀.
sì sẹ́nu wọn ní owó. Ọjọ́ fẹsẹ̀ bàbá táwọn yóò. Olùlá o. Ó lè rí àlọ́kọ̀ sẹ́ni ní ẹ̀sẹ̀ yìí. Àwọn àkọ́ni gbọ́ ọ̀rọ̀ àtàná mi rè. Ọmọ òye bí ẹ bá lọ àṣà. Àwọn àgbàgbà má nà bẹ́ẹ̀. Baálẹ̀ tí jẹ́ òdòdó Àkóyí àwọn ló wà ní ìkàlẹ̀ yìí. Ẹ̀yin la Bọ́lá káàbọ̀ kábíyèsí ọ̀jẹ̀ kábíyèsí ọ̀jẹ̀ kábíyèsí ọ̀jẹ̀ kábíyèsí ọ̀jẹ̀ ẹ káàbọ̀ kúndé ẹ káàbọ̀ nìkìyàmọ̀. Ìyá ẹ̀gbọ́n bí dúdú erégbé gbọ́ bí mo pamọ́ bí mo pàdé lọ́yọ̀ ìlú àtàwọn balẹ̀ ọ̀balẹ̀. Ọmọ ti tọ́lé ọ̀run bọ̀ wáyé ayé ẹjí bẹ́ẹ̀ni ni wáyé rí. Ọjọ́ ìlú wà ní abúrúgbìnà. Lójú bájà gbọ́n lè ké ẹranko ńlá nípa wọ́n jẹ. Ọgbà ti mẹ́fẹ̀ ló ń jẹ ní mẹ́fẹ̀ lóko àbàdo ìjọ tẹ̀lé mú wẹ́tù. Èmi ti gbàdọ̀ òjò wà yóò ìlú kan òjò gbó. Ọjà pé màgbọ́ lọ́pọ̀ ní àbójú ìrìn ẹranko bá lójú mọ́kọ̀ ìyẹ̀wò ìwà kan gba alẹ́ ní gbọ́lẹ̀ òjò. Ẹ̀rọ ẹgbẹ́ mi làṣà kan ní kókó ọlọ́ya. Ètò náà ti bẹ̀rẹ̀ ní ọ̀rọ̀ lẹ ti gbọ́ ní ṣókí lẹ́nu adarí ètò yìí tó kí ilé ìyá àgan eégún ọ̀sìn ìmọ̀ràn ọ̀jẹ̀ bákan náà eégún ìyá àgan ti ìlú Ọ̀rẹ́gun ní Ayélabọ́lá. Ayélabọ́lá ti pààrọ̀ aṣọ pẹ̀lú ọmọ ẹ̀ báyìí. Ọmọ Ayélabọ́lá máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ẹ̀rí pẹlẹmbẹ wò lénìí níbi eré Ayélabọ́lá yìí. Láyé àtijọ́ ni erin ń fọ́n kọ́mọ ẹ̀ fọ́n kì í ṣe láyé sìn. Erin á fọ́n tiẹ̀ lọ́tọ̀ ọmọ ẹ̀ náà á fọ́n tiẹ̀ lọ́tọ̀ ni. Èrò wọ ìlú Ọ̀rẹ́gun lénìí àfi bí ọjọ́ ọ̀bọ̀dọ̀ oko ẹni ńlá ló ń ṣe ńlá ẹjá gbórin díẹ̀ ẹni olórin wa lénìí. Kùtùkùtù láàmùkọ ọ̀dájí Ayélabọ́lá ló ti yí aṣọ yìí ọlẹ́ ẹ̀sùn sáyìn fún Ayélabọ́lá eré wà lára Ayélabọ́lá ẹ̀rí pẹlẹmbẹ wò lénìí pẹlẹmbẹ baálé ìdí mọ́ngòrò ààrẹ ọ̀jẹ̀ ti dọ̀pẹ̀mú ẹ̀kọ́ àgbọ̀ dìde o. ọmọ Ayélabọ́lá náà ti sọ ìyà sílẹ̀ aṣọ ni ìrọ̀bà ṣé ẹ rí ṣé mo ṣèlérí fún yín pé ẹ̀rí pẹlẹmbẹ wò lénìí ìfáàrà ni eré tí ọba Ayélabọ́lá sì ń ṣe yìí o ọlọ́tọ̀ọ̀tọ̀ ṣì ní sùúrù náà ní sùúrù.
lẹ rí tí àkóyún ná fún eégún yìí. ṣe rí bó ṣe ń lọ ṣé mo sọ fún yín pé àrà oríṣiríṣi lẹ máa wò lénìí ẹ̀rí jó aláràǹbarà tí àwọn eégún yìí ń jó ẹ ti gbọ́ orin ẹ ti rí fàárà aṣọ yíyí kò tán síbẹ̀ o orírìn ni ọmọ Ayélabọ́lá tún wà tó ti ń yí aṣọ yìí níbi tí ààrẹ ọ̀jẹ̀ ti dẹ̀ pẹ̀mú tán ti dúró tì í ṣẹ́rí wọn ló tó ó tó níwọ̀n ni kò máa ṣe ó dìgbà tá a bá dé gbàgede ẹ gbà pé Ayélabọ́lá ọ̀gá ni. ṣé ń wo ijó àrà ń bẹ lọ́wọ́ Ayélabọ́lá. lẹ́yìn tí Ayélabọ́lá jó ijó oríṣiríṣi tó pọ̀ yìí ẹ̀wọ̀n ó tún ti sọ ìyálẹ̀ aṣọ yìí ló tún bẹ̀rẹ̀ yìí Ayélabọ́lá ẹ sọ Ayélabọ́lá onídìí òré ń bètè òbẹ̀bẹ̀ ṣọ́kọ́ àwọn ọ̀ṣàrà Ayélabọ́lá máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. àárín títì ní Ayélabọ́lá wà yìí níbi tó ti ń wọ̀lú nílùú Ọ̀rẹ́gùn bẹ́ẹ̀ ló yíṣọ ní mẹ́sàn-án ní mẹ́wàá kò tí ì débi tó ti máa ṣeré o ẹ wò ṣẹ́rí eégún ńlá ni Ayélabọ́lá. ṣé mo sọ lẹ́ẹ̀kan pé ẹni ńlá ló ń ṣe ń ńlá èèyàn ńlá ni Olúwo ìlú Ọ̀rẹ́gùn Ọ̀sìn Sharma ní George Àwórì United àwọn ni eégún ìṣeré lẹ́nu. ẹ wo àrà tí Ayélabọ́lá tún fi ń yí tó ń yí gbogbo wọn pàtẹ́wọ́ fún Ayélabọ́lá èrè ni ẹ́. ẹ wo àrà tí Ayélabọ́lá tún fi ń yí aṣọ. ṣé mo sọ lẹ́ẹ̀kan pé kùtùkù ahu ní Ọ̀rẹ́gùn lénìí kódà rọ̀gbà sọ́ńbí lénìí.
rí àrà tó tún fi yí yẹn. ọlọ́pàá ti ṣẹ́rí òkè àwọn náà gbẹ̀yìn níbi eré ayélabọ́lá lẹ́nìí. ayélabọ́lá pẹ̀lú ọmọ ẹ̀ ló tún ti lọ gbé aṣọ mi báyìí. baálẹ̀ orílẹ̀-èdè àwọn náà wà ní ìkàlẹ̀. ọlọ́pàá orílẹ̀ baálẹ̀ ti Pápáyọ̀dá Ìró ọgbọ̀n ló wà níkàlẹ̀. ọ̀sìn ti ṣẹ́rí òkè àwọn náà gbẹ̀yìn. jágbọ́n ọjà Ìgàndò ẹ̀kọ́ àfìdíbalẹ̀ ń bẹ o. ìyá àgan ẹ̀kọ́ àfìdíbalẹ̀ ń bẹ. Ayélabọ́lá aṣọ yìí pọ̀ jù. aṣọ míì ní Ayélabọ́lá pẹ̀lú ọmọ ẹ̀ náà tún lọ gbé jáde báyìí. Ayélabọ́lá ló ń kí àwọn baálẹ̀ lórí ìkàlẹ̀ yìí. bákan náà ń kí àwọn èèyàn jàǹkànjàǹkàn tó wà níkàlẹ̀ gbogbo ló ń kí. lẹ́yìn náà ó forí balẹ̀ fún àwọn oníbàtà. ṣe rérò níbi eré Ayélabọ́lá mọ́ṣọ́wà ń sàlẹ̀ náà wà lókè. Àkòrí ló ń náwó fún Ayélabọ́lá yìí.
ṣé ń wo àrà tí Ayélabọ́lá kékeré ń dá jó yìí pọ̀ jù. aṣọ mi ní Ayélabọ́lá tún gbé yìí pẹ̀lú ọmọ ẹ̀ tó bá gbáṣọ ọmọ ẹ̀ náà gbé Ọ̀sìn ẹ̀kú ìnáwó àti sọ lọ́jọ́ tó pẹ́ pé olówó ló ń ṣe é gún kì í ṣe òòṣà tọmọ tálíkà ń sìn bẹ́ẹ̀ ni ẹ̀yin náà ti rí. àwọn aṣọ oníyebíye ní Ayélabọ́lá ló ń gbé. Odò Ayélabọ́lá lẹ̀ ń wò yìí. ẹja gbọ́rọ̀ lẹ́nu ọmọ Ayélabọ́lá o. Ayélabọ́lá kékeré ó ní ìyá mi àgbà ẹ wọlé ẹ mú ṣẹ́rẹ́ eré ní kàn mí ẹ má padà lẹ́yìn mi ìyá mi àgbà ẹ wọlé ẹ mú ṣẹ́rẹ́ lẹ́yìn tó dá orin yìí ó ti ju ìyà àti pagbo sílẹ̀ eré fẹ́ bẹ̀rẹ̀ nìyẹn torí òun ló máa kọ́ ṣeré fún alẹ́ ní bẹ́ẹ̀ ni Ayélabọ́lá kékeré ló máa kọ́ ṣeré fún alẹ́ ní. ó ṣẹlẹ̀ ìjọ ọlọ́mọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọmọbìnrin ọ̀rọ̀ nígbà tó dé ìpìlẹ̀ṣẹ̀ lẹ́yìn ẹ̀kún orí adélàpọ̀. ẹ fún Ayélabọ́lá kékeré láàyè o ẹ jẹ́ ká wo eré ẹ̀ ó ṣe fẹ́ lọ sílé ní. bí Ayélabọ́lá bó ṣe bẹ̀rẹ̀ eré ẹ wo bó ṣe gbé aṣọ yẹn ó sọ torí ẹ̀ lẹ̀ ó gbé mí lẹ́sẹ̀ kan náà ló bẹ̀ sí yí. Ayélabọ́lá kékeré ló ń ṣeré yìí o ó ti di aláǹtakùn bó bá finú ta fẹ̀yìntà ẹ fún láàyè eré wà lénìí ìran wà àyè wà ọ̀rọ̀ wà bẹ́ẹ̀ ni ẹ fún Ayélabọ́lá láàyè ẹ jẹ́ kó ṣeré. eégún Ọ̀sìn Ìmọ̀rànjẹ̀ ti ìlú Ọ̀rẹ́gùn olúwo ti gbogbo ìlú Ọ̀rẹ́gùn lápapọ̀ eégún chairman ìjọ Ọ̀jẹ̀ Àwórì United ẹni ńlá ló ń ṣe ńlá. Ayélabọ́lá máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ eré yìí pọ̀ aṣọ yìí pọ̀. Ayélabọ́lá máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. bí eré Ayélabọ́lá kékeré la ṣì wà yìí o ẹ bó ṣe ń yíṣọ tó ń gbé ní mẹ́sàn-án ní mẹ́wàá bẹ́ẹ̀ ló ń yí ara yìí pọ̀ jù.
ń gbọ́ ẹgbọ́rọ̀ tí adarí ètò sọ ó ní ẹ jẹ́ ká fún eégún yìí látẹ̀wọ́ tó pọ̀ nítorí eré tó ṣe ó gbogbo èèyàn lórí lọ́pọ̀lọpọ̀ òjò rọ̀ kò ì dá ẹni kò ì tó tàná ṣáàtìmọ̀gbà yìí tèmi máa dáná kò tí ì kúrò nídìí eré ó sì ń ṣe lọ aṣọ mi ló tún gbé yìí. ṣe rí bí Ayélabọ́lá bó ṣe ń gbé aṣọ. Ẹ wo àrà tí Ayélabọ́lá tó fi ń yí aṣọ. Àkòrí nígbàgbà eré tó ṣe ó wà lórí púpọ̀. Àrà kan ló tún dá níbi tó wà lórí ìjókòó yìí o. ṣé mo sọ fún yín pé ẹ̀rí àrà oríṣiríṣi wò lénìí ó dèrè. ó dèrè igbó àdàmọ̀dèrè. lẹ́yìn tí Ayélabọ́lá kékeré tó di èrè ó ti padà sí agbádá báyìí. Ayélabọ́lá bálágàdá ó di alábala. Ayélabọ́lá ó kú ewu o. Ayélabọ́lá kékeré lẹ́yìn tó ṣeré lóníranran tó yíṣọ ó dèrè ó yíṣọ lóníranran ó ti di alábala báyìí ó ti daṣọ sínú. Ayélabọ́lá eré ló ṣe iṣẹ́ ló ṣe eré làwa ń pè é ṣùgbọ́n akọ́ṣẹ́ ni torí ọkùnrin tó ń sọ rárá fọkùnrin akọ́ṣẹ́ ló ṣe. Ọsí ìmọ̀ràn jẹ́
ìyá mi jẹ́ tuntun rẹ̀ ìwọ́pọ̀ ajébọ́lá jẹ́.